Ah, ẹ̀yin èèyàn, ṣé ẹ mọ̀ pé nígbà míì tí àwọn èèyàn bá ti believe too much in them, ó máa ń jẹ́ kán di alábùkù ni, wọ́n máa ń padà dẹni ẹ̀tẹ́ ni. Ẹ wo irú man jàkújàkú ẹlẹ́nu rírùn, ó rí rádaràda bí ọbẹ̀ ọwọ́. Ẹ wo bó ṣe rí bí èkísà orí ọ̀rọ̀. Ó dàbí èkísà tó jẹ́ pé tó bá jẹun tán nílé olóúnjẹ, òun ni gbogbo ayé máa fọwọ́ nù lára. Ẹ wo irú eléyìí bó ṣe ń jáde sórí ayélujára. O ò tiẹ̀ bẹ̀rù pé gbogbo itọ́ tó ń jáde lẹ́nu ẹ̀ sórí kámẹ́rà tó bá jẹ́ pé ó lè spread ni. Ó lè dé anywhere ní òmòye èèyàn tó máa ti ní káńsà láti ẹnu itọ́ burúkú tó ń jáde nínú eyín pípọ́n yìí. Kéyín ṣe bí eléyìí pọ́n. Ẹ pàdé àgbà lọ́nà ẹ ní kó yá yín lọ́gbọ́n. Ṣé ẹ mọ̀ bó lórí burúkú tó lè ṣe ìdàgbà yìí? Ṣé ẹ mọ̀ bó lórí burúkú yẹn ló ṣe ni? Ìwọ náà wo bó ṣe ń ṣòṣì lórí ayélujára láti bí ijọ́ mẹ́ta. O dẹ̀ ń dórí burúkú de ṣe, o dẹ̀ ń dá wèrè ṣe, o dẹ̀ ń dórí burúkú ṣe, àwọn èèyàn dẹ̀ ń fò, wọ́n dẹ̀ ń wù ẹ́. A lè dákẹ́, a dẹ̀ ń wù ẹ́ pé wẹ́. This is freedom of speech now. Anybody ló lè fẹ́ nu ẹ̀sán tó bá wù. Báwo ni nǹkan tẹ́nìkan sọ ṣe gbọ́dọ̀ jẹ́ problem tiẹ̀? I don't get it. O dẹ̀ bẹ̀rẹ̀ sí tan kámẹ́rà everyday. Ìgbòho. What is your problem with Ìgbòho? Ẹ àmọ́ lóṣogbo ẹnu lásán ló ní kí ni bàbá tiẹ̀ ti ṣe? Kí làwọn bàbá tiẹ̀ ń wò táyé ẹ fi rán tó fi sá lọ ìlú òyìnbó? Táwọn bàbá ẹ ò ṣe gba Yorùbá nation. Àwọn bàbá ẹ ò ṣe jáde kán lọ ja ogun fún wa níbi tán ti ń pa wá. Ṣé bọ́kùnrin ni ẹ́ tí bá ṣe pé àìnítìjú àti àìníròrí, àìdálàákàyè ara ẹni ní? Kéèyàn máa ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe. Èyí tí Ìgbòho tiẹ̀ ṣe àtólẹ́nu àti òlẹ́nu, àtólóògùn àti òlóògùn, èwo ni ìwọ ti ṣe? What is your impact? What have you done? Ṣé wọ́n lẹ̀ mọ́ Ìgbòho lára pé Ìgbòho ló gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀? What is your own part? What have you done? Kí ni problem yín? Ẹ bá ṣe pé ẹ̀yin olórí burúkú. Àwáyé má rẹ̀ ni jọ òòjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀, àgbà òfò, olórí burúkú, àgbà àyà, àgbà rádaràda, àgbà tí ò ṣoríire tó wá ń wáyé tó wá ń wó tó ṣorí burúkú lórí ayélujára tó wá ń wáyàn fi kúnra. Tí bá ṣe pé olórí burúkú àgbà rádaràda ni wọ́. Kí ló kọ́ ẹ pẹ́ lọ́rọ̀ Ìgbòho? Kí ni Ìgbòho gbà lọ́wọ́ ẹ̀? Ìgbòho mọ̀ ya ẹ̀rí ni. Ẹ̀yin olórí burúkú, olórí gbígbẹ ọlọ́run nàárì, àwáyé má rẹ̀ ni jọ, aláyé ṣámálámálá, olórí burúkú aláìní làákàyè, àwáyé má ṣe rere, olòṣì, ẹni bí. Kí ló kọ̀ yín? Ẹ̀dẹ̀ wá mú Ìgbòho, ẹ̀dẹ̀ wá mú sọ́wọ́, ẹ̀dẹ̀ ọrùn. Tẹ́ ẹ bá rọ̀rọ̀ sọ lórí ayélujára, dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀. Tẹ́ bá ti lọ ṣiṣẹ́ ọdẹ, tẹ́ ẹ ti dé torí yín ti gbẹ. Tẹ́ wá wọn ẹ tẹ́ fẹ́ fi kan ra ìtàmọ́. Ṣé Ìgbòho rán yín iṣẹ́ ni? Níbi tó wà ní UK ò bá gbé ẹ ò dẹ̀ padà sílé. Ìwọ lè jà fáwọn èèyàn ni wo kò ní UK tó wọ olórí burúkú aláyé bàjẹ́. Olòṣì, mo ti ń wẹ̀ láti bí ijọ́ mẹ́ta tí mo kàn dá ṣojú fún ẹ pé kí n jẹ́ kó máa dórí burúkú ẹ tó ń ṣe. Kí ló dé? Ó tọ kámẹ́rà lánàá, ó tọ kámẹ́rà lónìí. Ibi tó sọ sọ́dún kan ló fẹ́ fi sọ ni. Tí bá ṣe pé orí aládánwò, téèyàn bá sọ̀rọ̀ díẹ̀ yẹn amẹ́nu kò bẹ̀. Èwo ni ìsọkúsọ kò lágbára, ẹnu lásán ló ní bí ìtajà kàrà. Bẹ́ẹ̀ ni ogun Mọdákẹ́kẹ́ òun kọ́ ló jà. Bẹ́ẹ̀ ni èwo lùwọ́ jà. Àwọn bàbá àti ẹ tán bí ẹ sínú ayé tí báyìí pé wọ́n ti ṣe orí burúkú táyé wọn ti bàjẹ́. Àwọn òbí tó ṣe ẹ̀ sáyé kèwo ní pàtì wọn. Àgbò orúkọ bàbá ẹ̀ rí. Orúkọ tiẹ̀ náà wọ̀n ìlara ló ń ṣe yín. Ìlara ti bayé yín jẹ́. Ẹ̀yin ẹbí Gani Àdàmú. Àwa mọ gbogbo ibi tí gbogbo ọ̀rọ̀ yìí ti ń wá. Kò ní ìtumọ̀. Gbogbo èyí tí gbogbo dìdìrín ti ń kà gbogbo yín ṣe. Àwa mọ̀ pé Gani Àdàmú àtàwọn ọmọ ẹ̀ lọ gbéṣẹ́ fún yín. Iṣẹ́ àṣekú lórógbó tẹ́ máa ṣekú nìyẹn. Ọ̀rọ̀ Ìgbòho ló máa bayé yín jẹ́. Orí ọ̀rọ̀ Ìgbòho lẹ máa kú sí. Ní nísìnyí lórí ọ̀rọ̀ Ìgbòho. Ìgbòho is doing well, is doing good, very good. Kò rán yín iṣẹ́. Èyí sọ̀rọ̀ nínú pálọ̀ ẹ̀ ṣe wá dọ̀ràn sí yín lọ́rùn.
ṣé bẹ́yìn náà ń sọ tí ń ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́yìn náà sọ ló ní làákàyè nínú. Ẹ̀yin Yorùbá àwọn èèyàn á dẹ̀ máa ṣe orí burúkú báyẹn dẹ̀ máa pàtẹ́wọ́ fún wọn gbà míì nígbà tójú ń pọ́n igún. Ìgbòho bá yín rà tí ò bá jẹ́ Ìgbòho ẹmọ èèyàn tó máa ti kú ní gàngán tí Sọ́líù wá ti gbé tán ni. Sọ́líù tó jí odidi ọmọ ọba gbé tọ́jú ọmọ ọba gbé tó jẹ́ pé odidi ọba ìlú lọ san owó ransom fún Sálíù níbi Sálíù lágbára dé. Ẹ̀yin olórí burúkú kan wá jókòó sí ìlú òyìnbó, ẹ̀yin olòṣì amóoresù ní í ṣe. No wonder tí Gani Adamu máa ń sọ ńgbà yẹn pé Gani Yorùbá ò ṣe é jà fún, Yorùbá ò ṣe é gbéga. Àti olórí burúkú yín báyìí ló máa ń jẹ́ kí irú ọ̀rọ̀ yẹn wáyé tí gbogbo wa ń bú Gani yìí náà gbà náà pé ó ní Yorùbá ò ṣe é gbéga, Yorùbá ò ṣe é gbéga lówó ti dá sọ́rọ̀ wa. Ó fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ tán máa sọ wípé àṣírí ló ń gbèjà ìlú. So gbogbo nǹkan tí Sunday Igboho ṣiṣẹ́ fún yín yẹn ẹ ti sáré ya àgbàgbé ẹ̀yin olórí burúkú aládàánwò yìí. Kí ló kọ́ ẹ pẹ̀lú Májàsọ́lá? Ó ṣe Yorùbá nation ẹ ti gbé Yorùbá nation ká ló sọ pé Yorùbá nation lọlẹ̀. Àwọn bá Akíntóyè tán gbé Yorùbá nation dání wọn ò fi dá pé kúrò bẹ́ẹ̀ gbogbo wa yìí làwà ní Yorùbá nation. Báwo ló ṣe jẹ́ problem yìí tó yẹ pé Yorùbá nation yẹn náà lè love so much? Why are you not joining them? Why are you not joining them? Why are you not lead the struggle? Nígbà tẹ́ ẹ máa bá ṣe máa ṣe tán ṣe máa gbà á. Ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ ẹ ní ṣe àwọn tó tún ṣe ẹ máa fi bí sú wọn. Kò ní dá fún ẹ òpònú àgbà òfò. Mo ti dákẹ́ mo ti mú mọ́ra mo ti ń wù ẹ̀ tipẹ́ pé kí n jẹ́ kó máa dórí burúkú ẹ ṣe. Mo wá rí pé orí burúkú yẹn continue. Olórí burúkú olòṣì nígbà tó ṣọdẹ torí ẹ ti gbẹ láti stage tó wà ìwọ náà wo ṣe rí. Ta ló jọ ó jọ wèrè ó jọ èèyàn táwa nílùú òyìnbó gan ló wà gan. Àwọn èèyàn tó wà Nàìjíríà gan tán bá wo skin wọn tán wo skin ẹ wọn á sọrí fún ẹ ó dẹ̀ padà sílé tágbò ò bá gbé ẹ. Èwo ni ti Ìgbòho tó ń fi kara mọ́ máa lẹ́nu òun lóògùn. Ṣé Ìgbòho jókòó tiẹ̀ orí ibi tí Ìgbòho ti ń sín gbẹ́rẹ́ orí ibi tó ti ń sín gbẹ́rẹ́ àbórí ibi tó ti ń mi ṣẹ́rẹ́. Ẹ̀yin olórí burúkú tẹ bá fẹ́ frustrate yẹn láti jẹ́ pé kíyàn sọ tinú ẹ̀ jáde kò síra mọ́rú yín. Ìgbòho lòun ò lóògùn ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ lóògùn táwọn bàbá yín lóògùn ẹ kó òògùn jáde ẹ lọ gba Yorùbá lẹ̀. Ẹ̀yin aládàánwò olórí burúkú gbogbo olòṣì ẹ̀dá wọ́n ń pààyàn ní Kwara wọ́n ń pààyàn káàkiri ilẹ̀ Yorùbá o ò jáde síta kó wá máa sọ̀rọ̀ lé lórí. Kó dẹ̀ yẹn ní tọ́pìkì tó gbé dání àwọn èèyàn máa pàtẹ́wọ́ fún ẹ. Àwọn tá mọ value Ìgbòho àwa tá mọ rírì Ìgbòho you can never say anything tó lè change mind wa. Àwọn ọmọogun ẹ ìwọ náà káwọn ọmọogun sábẹ́ ìwọ náà wá àwọn ọmọogun tiẹ̀ tó máa kó sábẹ́ tó máa gbọ́ tiẹ̀ olórí burúkú aládàánwò. Kí ló dé tẹ́yin Yorùbá rí báyìí? Kì í ṣe gbogbo Yorùbá ẹ̀yin olórí burúkú kan táwọn ìran yín wá láti ìlú wèrè kan táwọn ọmọ táwọn ìran yín ti wá. Ìwọ olórí burúkú yìí èyí tó ti ẹ̀ ń pẹ́rẹ́ lọ́mọ Ìbàdàn náà mi ìròpọ̀ ọmọ Ìbàdàn ni. Tá a bá lọ túlẹ̀ bàbá ńlá kù bá bẹ́ẹ̀ wò àwọn mọ̀ pé àwọn bàbá wọn ò ń ṣèran Yorùbá. Ìran Yorùbá ní ìtẹríba ìran Yorùbá ní ìwà ọmọlúwàbí ìran Yorùbá kì í tẹnu mọ́rọ̀ kan máa báyàn jàjàjà kú akátá. Ìran Yorùbá lè bínú tá a bá dẹ̀ ti bínú bí tá a bínú náà ló ti pé ọ̀pọ̀ àti ti ń ṣe lọ nìyẹn. Ẹ ti rí ìwà ọmọlúwàbí lára wa nínú ìṣe wa nínú ìsọ̀rọ̀ wa kì í ṣe ìwà orí burúkú tẹ̀yìn gbé dání bí ẹ̀hàn náà olórí burúkú aládàánwò yìí àti ìdìdìrín tí ń sọ̀rọ̀ kiri náà eléègì kankan kò ní kò dẹ̀ ní náà nù bí ẹ ṣe ti pẹ́là panu tí pẹ́là fi wá sọ àṣírí ẹ̀ fún yín. Àìmọye àwọn alágbára tẹ́ ẹ ti pa nípa pé ẹ máa frustrate wọn kán lè sọ máìdí wọn jáde. Ṣé Ìgbòho wà gọ̀ ni? Ìgbòho gọ̀ bí ti bàbá ńlá kú bàbá yín ó fò fẹ́ǹsì ó fò nìyẹn wọn bá ti wá kóró ẹ̀ bá ẹ nílé kíwọ náà fò fẹ́ǹsì. Ìgbòho ńgbà táwọn sójà dé òun ṣe sá lọ ẹyẹ náà bá ti kóró ẹ̀ bá ẹ nínú ilé tiẹ̀. Ọlọ́pàá yọkan lásán wọn ní gbọ́dọ̀ rán wálé ẹ kó má mú ẹ kú òbí á mú ẹ lọ níbi ṣíkì. Ẹ̀yin olórí burúkú yìí ní ẹ̀ bá jorí ahun lọ́jọ́ tí wọ́n wálé Ìgbòho gbogbo wa yìí òru atan kámẹ́rà tá a jókòó tá à ń gbọ̀n rìrìrì tí gbogbo wa ń gbọ̀n tá à ń sunkún tá à ń pín káàkiri ara wa tá à ń pín fóònù lọ́tùn lósì. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ṣe pọ̀ tó wọ́n dí gbogbo sókà ni wọ́n dí gbogbo sókà wọ́n dí gbogbo everywhere wọ́n block everywhere pẹ̀lú mọ́tò pẹ̀lú ọ̀kadà pẹ̀lú oríṣiríṣi machine gun tó ń lọ tó ń bọ̀ láì ṣe pé èèyàn fẹ́ lọ gbé èèyàn 200 nínú ilé èèyàn kan ṣoṣo wọ́n fẹ́ lọ pamọ́lé wọ́n dẹ̀ fi ìbọn spray gbogbo ilé ẹ̀ ẹ̀dẹ̀ ló fo fẹ́ǹsì kò ní dá fún bàbá yín
Gàní tó ràn yín iṣẹ́ gan bá bá wà bá lé wọn á mú lọ bí ṣíkìn ni ṣíkìn wọn máa mú Gàní tí tọ̀pátọ̀pá náà máa gbé lọ wọn á gbé Gàní wọn á gbé ọ̀pá ẹ̀ ẹ̀yin olórí burúkú aládàáwò yìí ẹ̀yin ọmọ Yorùbá lọ̀tá Yorùbá ẹ máa wọ ẹ fẹ́ já ráǹkì ara yín ṣé wọ́n lè rí ráǹkì Ìgbòho já ni Ìgbòho tó ti lọ ọ̀gá tíà ó ti dókè òkè lówó òkè téńté ó kúrò ní Yorùbá nation ó lọ darapọ̀ mọ́ APC wọ́n ti dábàá ní ṣe wá jẹ́ pọ́blẹ́mù tí yín báwo ló ṣe kàn yín gangan ni mo fẹ́ mọ̀ so ẹ lọ́ọ̀fù ìjà tó ń jà yẹn pé ó ń bá gbé federal government jà gbogbo nǹkan ní ẹ̀dẹ̀ ń lọ lójú àbí kò ní dáa fún bàbá ẹ̀ ìwọ náà fi lóyìnbó tó wálẹ̀ kó wá jà fún Yorùbá àbọ̀ wọn Yorùbá kọ́ ló sọ lẹ́nu ni tí wọ́n kọ́ mọ́ Ìgbòho lórí pé Ìgbòho ló gbọ́dọ̀ jà fún Yorùbá ni ibi tó bá jà dé tó bá ló ń rẹ̀wọ̀n ẹ̀yin náà gbé ń bẹ́ẹ̀ àbáwọn èèyàn kọ́ lẹ́ fi doyè àwòdì tí wọ́n lè gbádìí yẹ tó jẹ́ pé lẹ́yìn pátí ọ̀la pátí ni wọ́n ti ń ṣáájú olókun náà ń ṣe Ọ̀ṣun Òṣogbo Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ kiri olórí burúkú ní kílẹ̀ rí ṣe sí bó ṣe ń gbá ọ̀rọ̀ ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé kìí ṣe ọmọ Yorùbá tó jẹ́ tápà tó dẹ̀ ń sọ fún yín pé Yorùbá ò ṣe é jà fún un tí wọ́n rò pé ó ń bù wá ni aṣọ lórí burúkú ló pọ̀ nù ràn yìí aṣọ lórí burúkú lẹ́yìn ọmọ ọ̀ràn kíran kan tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa tẹ́ ẹ pera yín ní Yorùbá yìí aṣọ ọmọ ọ̀ràn kíran ni tó bá jáwọ́ lọ́rọ̀ Ìgbòho ojú ẹ̀ máa bó ìwọ òfò èèyàn yìí olórí gbígbẹ ẹlẹ́nu rírì ẹlẹ́nu wọ̀jì wẹ́nu ẹ̀ bó ṣe rí ó rí jìrọ̀jìrọ̀ bí àkísà tó fi ń nu wọlé olóúnjẹ ó wà nílùú òyìnbó òdàn owó ṣe rí kò síbi tán lè gbé ẹ lọ ìwọ tó bá lè gbé ní ìlú òyìnbó tó rí bí eléyìí tó rí rádaràda báyìí o ò lè fáìn o ò lè dán mọ́ ta ló mọ rádaràda orí burúkú tó ṣe náà tó fi dàgbà àkàrà àkókò mọ òṣì sọ̀rọ̀ ṣé bó wọ́n ti ń sọ̀rọ̀ yìí tó o jọ ẹni tó jákin ìwọ tó mọ̀ pé Ìgbòho ò ṣe dáadáa then fly down kó wá ṣe ibi tó bá dé kó take over ńbẹ̀ kó bẹ̀rẹ̀ sí ṣèyókù gbogbo ibi tó ti ń pààyàn lẹ̀ Yorùbá kó lọ bẹ̀ kó lọ ṣó mọ́sù ẹ àsálágbára tó jẹ́ àsọ̀rọ̀sọ̀rọ̀ tó mọ̀rọ̀ sọ olórí burúkú ẹ̀dá àgbà òfò àgbà ìyà àgbà rádaràda ìwọ lè nínú Ìgbòho lọ́mọ kó sọ pé ká yí ẹ̀ bàjẹ́ èyí olórí burúkú aláyé bàjẹ́ gbogbo ẹni tó bá wá ṣùgbọ́n gbogbo ẹni tó wá ṣùgbọ́n Ìgbòho ni ọmọ ẹ̀ bá dókè tó dérú tí Ìgbòho dé ọmọ ẹ̀ ó ṣubú ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dákẹ́dá tó bá ń wá ìṣubú Ìgbòho tó ń wá ìṣubú Sunday ọmọ Adéyẹmọ nínú yín pẹ̀lú gbogbo tọmọkùnrin yẹn ti faradà ńlẹ̀ Yorùbá ẹ̀yin olórí burúkú wọ́n ti àkáǹtì èèyàn fódìdí ọdún márùn wọ́n lé síta fódìdí ọdún márùn kò lè ṣiṣẹ́ kò lè lọ ojú kan ló wà bí ẹbí omi adágún kò lè travel kó lọ tó bá travel oúnjẹ wọlé ilẹ̀ bàbá ẹ̀ kò lè dádénú ilé ara ẹ̀ mọ́ ẹ̀yin olórí burúkú kan wá jókòó síbi ilẹ̀ ìwádìí tó tẹ̀lé yẹn o ó yẹ kó délé kó tún máa bá a jà ní ẹ̀yin aládàánwò olórí burúkú àkóṣìbìrò kò ní dáa fún ẹ àgbà òfò àgbà rádaràda tó bá pé Ìgbòho ṣe dáadáa ìwọ náà wá bẹ̀rẹ̀ ní gbogbo ìdí tàbí kó káwọn ọmọ ẹ síta káwọn ọmọ ẹ náà wá jagun fún wa olórí burúkú mò ń bọ̀ mí tí ì dé pẹ̀lú ẹ̀ bí mo ti wá rí páláṣejù ní ẹnu aláṣejù ń bá àṣejù bàbá àṣetẹ́ àkojú ẹ̀ bomi gbóná olórí burúkú olóṣè orí rádaràda àgbà òfò àgbà ìyà olójú pípọ́n olórí gbígbẹ